Ìjọba Makinde buwọ́lù 235 billion naira fún ṣíṣe ojú ọ̀nà olobiripo nìbàdàn àti 55 billion naira fún Ogbomọsọ. Ọpẹ́ o, Ọba Kamilu tí wọ́n jí gbé nípinlẹ Kwara ti gba ìtúsílẹ̀ òmìnira lẹ́yìn tó lò ọ̀pọ̀ ọjọ́ nígbèkùn wọn. Èèyàn márùn kú, àwọn márùndinlogoji farapa yánna-yànna lásìkò ìṣẹ̀lẹ̀ ibugbamu àdó olóró tó wáyé ní ṣáláṣí ní Maiduguri. Akpabio kéde pé òun yóò fún méjì nínú àwọn ọmọ olóògbé ọlọ́pàá tó pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá tó wáyé nílẹ̀ Ìbàdàn níṣẹ́ ìjọba. Èèyàn márùn kú, ọ̀pọ̀ dàwátì nínú ìkọlù àwọn adaranje sílùú Benue. Ìdí rèé o tí mo fi dáríjì Sunday Jackson tí wọ́n ṣèdájọ́ ikú fún fẹ̀sùn pé ó ṣekú pa adaranje kan lójúnà láti dáàbò bo ara rẹ̀. Gómìnà Fintiri ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drivetv. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìjọba Makinde buwọ́lù 235 billion naira fún ṣíṣe ojú ọ̀nà olobiripo nìbàdàn àti 55 billion naira fún Ogbomọsọ. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́rú Wednesday ti ṣe bẹ́ẹ̀ buwọ́lù ó lé ní 200 bílíọ̀nù náírà 235 billion naira fún ṣíṣe ojú ọ̀nà olobiripo Rashidi Adéwọ̀lú Ládọjà oní kìlómítà 19. Ìbuwọ́lù náà ló jẹ́ kíkéde nípasẹ̀ kọmíṣánná fún iṣẹ́ ìlú àti lílọ bíbọ̀ Abdulmojid Mogbonjúbọ́lá lákòókò ìpàdé àwọn ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ èyí tó wáyé lọ́fíìsì gómìnà ní sẹkítẹ́ríàtì nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ìròyìn Punch ṣe gbé jáde, àwọn olùgbé ìlú tí àkànṣe iṣẹ́ ojú ọ̀nà ọ̀hún jẹ́ ilé tàbí ilẹ̀ wọn ló ti gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà ní oṣù díẹ̀ sẹ́yìn jákèjádò ilẹ̀ Ìbàdàn àti agbègbè rẹ̀ èyí tó ṣokùnfà súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó. Àwọn olùwọ́de náà ló wá láti ìjọba ìbílẹ̀ Ìdó, Lágelú, Ọ̀nà Àrà, Akínyẹlé, Olúyọ̀lé àti Ẹ̀gbẹ́dà. Mogbonjúbọ́lá sọ wípé ìṣèjọba Ṣèyí Mákindé ní ìfarajìn láti rí dájú pé ojú ọ̀nà olobiripo olójú kejì circular road náà jẹ́ píparí pẹ̀lú ìbuwọ́lù owó tó tó ó lé ní 200 bílíọ̀nù náírà 235 billion naira. Ojú ọ̀nà olobiripo ní kìlómítà 19 náà ni wọ́n ní yóò jẹ́ píparí láàrin oṣù 18 ṣáájú ìparí sáà ìṣèjọba Mákindé. Kọmíṣánná náà tún jẹ́ kó di mímọ̀ pé ìjọba tún buwọ́lù àtúnṣe àwọn ọ̀nà inú ìlú nílẹ̀ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú owó tó tó ó lé ní bílíọ̀nù 45 náírà 55 billion naira. Ẹlòmíràn tó tún sọ̀rọ̀, kọmíṣánná fún ohun àmúṣagbára Daoud Sangodoyin sọ wípé ìjọba buwọ́lù ṣíṣe àwọn iná ojú pópó tó ń lo oòrùn ìyẹn solar street lights lójú ọ̀nà oríta àpẹrin lọ sí àwọn kọ̀rọ̀kọ̀ndú ní Ọlọ́run ṣògo fún ìmọ́lẹ̀ kedere lálẹ́. Ó fi kún pé àkànṣe iṣẹ́ àmúṣagbára tí yóò máa ṣèrànwọ́ fún iná agbára tó fi mọ́ iná tó ń lo oòrùn solar àtàwọn ẹ̀rọ amúnáwá hybrid generators ló ṣe bẹ́ẹ̀ jẹ́ bíbuwọ́lù fún báràkì onípẹ́pẹ́yẹ àti òdògbó ní owó tó tó ó lé ní 300 mílíọ̀nù náírà 348 million naira àti ó lé ní 200 mílíọ̀nù náírà 231 million naira lẹ́sẹsẹ nínú àlàyé ọ̀tọ̀ọ̀tọ̀. Kọmíṣánná fétò ìlera Ọlọ́runṣẹ̀rí Ajétúnbí àti kọmíṣánná fún ọ̀rọ̀ ilé àti ìdàgbàsókè àwọn ìgbèríko ìlú Williams Akínfúnmiláyọ̀ sọ wípé ìjọba ti buwọ́lù ó lé ní 300 mílíọ̀nù náírà 389 million naira fún ìpèsè àwọn ibùsùn káàkiri àwọn ilé ìtọ́jú ìlera 62 nípìnlẹ̀ náà. Wọ́n tún kéde ìbuwọ́lù fún ìbẹ̀rẹ̀ iṣẹ́ oko Ìkàrà Farm Special Purpose ní Ìlérò ní agbègbè Òkè Ògùn nípìnlẹ̀ náà látọwọ́ olùdókòwò aládàáni kan. Akínfúnmiláyọ̀ sọ wípé iṣẹ́ náà yóò pèsè tó 100 iṣẹ́ tààrà àti èyí tí kìí ṣe tààrà yóò sì tún mú ìmúgbòòrò bá ìpèsè oúnjẹ nípìnlẹ̀. Ọpẹ́ o, Ọba Kamilu tí wọ́n jí gbé nípìnlẹ̀ Kwara ti gba ìtúsílẹ̀ òmìnira lẹ́yìn tó lò ọ̀pọ̀ ọjọ́ nígbèkùn wọn. Àdúpẹ́. Kábíyèsí Kamilu Salami Ojibara ti ìlú Bayangan tí àwọn ajínigbé jí gbé nípìnlẹ̀ Kwara, ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ti gba ìtúsílẹ̀ lákàtà wọn. Ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2025 ní kábíyèsí gba ìdáǹdè. Agbẹnusọ ìlú náà Àyìnlá Lawal fìdí ẹ̀ múlẹ̀ pé Ọba Kamilu Salami ti kúrò ní àkàtà àwọn ajínigbé. Bákan náà sì ni àbúrò kábíyèsí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Aliyu
náà fìdí ẹ̀ múlẹ̀ pé ọba ti gba ìtúsílẹ̀. Òmìnira kábíyèsí náà wáyé lẹ́yìn ọjọ́ 25 tó ti wà nígbèkùn ajínigbé. A ó rántí pé ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025 ní àwọn ajínigbé gbé òjìbára ilẹ̀ Bayangan lọ lásìkò tí ọba náà ń ṣiṣẹ́ nínú oko rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ̀ka ìròyìn Vanguard ṣe rò ó nígbà tó ń ṣàlàyé nípa bí ọba Sàlámì ṣe gba ìtúsílẹ̀, agbẹnusọ ìlú náà Àyìnlá Làwà sọ pé ọ̀fẹ́ kọ́ ni ìtúsílẹ̀ náà bá dé. Ó ní àwọn sanwó fún àwọn ajínigbé náà, kódà ẹ̀ẹ̀mejì ni àwọn sanwó ìtúsílẹ̀ ọ̀hún. Ó tún ṣàlàyé pé ìlú nìkan ló dá owó tí wọ́n fi gba kábíyèsí sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Gẹ́gẹ́ bí Àyìnlá ṣe wí, ó ní inú òun dùn láti sọ fún àwọn èèyàn pé wọ́n ti yọ̀ǹda ọba àwọn. Wọ́n yọ̀ǹda rẹ̀ lálẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday. Àwọn àgbà ìlú ti bẹ àwọn pé káwọn má sọ iye tí àwọn san. Fún ìdí èyí, òun ò ní lè sọ fún àwọn èèyàn, ṣùgbọ́n owó ńlá ni. Ó ní ìjọba ìbílẹ̀ àti ti ìpínlẹ̀ kò ran àwọn lọ́wọ́ títí tí rògbòdìyàn náà fi parí. Àwọn aráàlú nìkan ló dáwó. Ó sì nira fún àwọn gan-an nílùú. Ìdí tó fi pẹ́ káwọn tó rí ọba àwọn gbà padà nìyẹn. Ṣùgbọ́n ní òpin ohun gbogbo, agbẹnusọ ìlú sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ọba àwọn padà sílé láàyè. Àwọn sì mọ rírì àwọn ìlú fún àdúrótì wọn. Nínú ọ̀rọ̀ tiẹ̀, àbúrò ọba Òjìbàrà, ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Àlíyù, tó lọ gbé ọba náà wálé láti àkàtà àwọn ajínigbé, sọ pé ibi tí àwọn agbébọn náà wà jìnnà gidi gan. Àlíyù tó gbé kábíyèsí lọ sílé ìwòsàn àdáni kan nílọrin láàárọ̀ ọjọ́rú ṣàlàyé pé ibi tí àwọn ajínigbé náà wà jìnnà gidi gan. Ẹ̀rù ń ba òun gan tí òun lọ gbé wọn kí wọ́n má lọ jí òun náà gbé. Ó ní èèyàn kò tiẹ̀ lè sọ pé ìpínlẹ̀ Kwara ní ibi tí wọ́n wà yẹn náà, nítorí wọ́n rìn kiri ni, wọn kì í dúró lójú kan. Ó ní fóònù kábíyèsí ni wọ́n máa fi ń bá òun sọ̀rọ̀, òun ò sì lè dá ẹnikẹ́ni mọ̀ nínú wọn. Àlíyù ṣàlàyé pé òun kò tilẹ̀ fẹ́ lọ mọ́ lásìkò kan. Òun sọ fún ìlú pé òun kò lọ mọ́ nítorí ẹ̀rù ń ba òun. Ó ní ṣùgbọ́n àwọn aráàlú sọ pé òun náà ní ẹnìkan ṣoṣo tó lè lọ, nígbà tó jẹ́ òun nìkan náà ní àbúrò Òjìbàrà tí wọ́n bí tẹ̀lé. Kábíyèsí náà kò tí ì ní àǹfààní láti bá akọ̀ròyìn kankan sọ̀rọ̀ nítorí wọ́n ní ó ń sinmi lọ́wọ́. Ṣáájú ni ìròyìn jáde pé àwọn ajínigbé kan kọlu agbègbè Bayangan níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara, tí wọ́n sì jí orí adé ìlú náà gbé lọ. Nǹkan bíi aago 9 àbọ̀ òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta Sátidé ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lásìkò tí ọba Òjìbàrà ti ìlú Bayangan, Alhaji Kamilu Salami, wà nínú oko rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọ̀gbẹ́ni Buhari Ọlátúndé tó jẹ́ ọmọ agbègbè náà sọ pé àwọn ọba aláyé tó kù ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ti ń ṣe ìpàdé láti jíròrò lórí ìgbésẹ̀ tí wọn yóò gbé lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀gbẹ́ni Ọlátúndé tẹ̀síwájú pé àwọn ajínigbé náà ti kàn sí mọ̀lẹ́bí kábíyèsí tí wọ́n sì ń béèrè fún 150 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ kí wọ́n tó lè yọ̀ǹda ọba àlàyé náà. Lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn BBC Yorùbá sọ̀rọ̀, kánsílọ̀ tó ń sojú ìlú Bayangan níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, Ọ̀nàrẹ́bù Quadri Ọláìtàn, sọ pé kábíyèsí wà nínú oko pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ rẹ̀ lásìkò tí àwọn ajínigbé ya bò wọ́n. Ọ̀nàrẹ́bù Quadri ní àwọn ajínigbé náà ti pè tí wọ́n sì béèrè fún 150 mílíọ̀nù náírà 150 mílíọ̀nù náírà, pẹ̀lú àlàyé pé wọ́n tún ti pè tí wọ́n sì dín owó ìtúsílẹ̀ náà kù sí 100 mílíọ̀nù náírà. Ọ̀nàrẹ́bù Quadri ní gbogbo ìlú náà sá sókè sódò ní báyìí láti wá ọ̀nà tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ owó náà gbà. Ó fi kún pé àwọn ọdẹ ìlú náà wọ inú igbó lọ láti ọjọ́ àbámẹ́ta Sátidé tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, ṣùgbọ́n wọn ò rí kábíyèsí ọba Òjìbàrà ìlú Bayangan, Alhaji Kamilu Salami. Ọpẹ́ ni fún Elédùà tó mú ọba náà padà dé láyọ̀ àti àlàáfíà. Èèyàn 5 kú, àwọn márùndinlogoji farapa yánna-yànna lásìkò ìṣẹ̀lẹ̀ ibugbamu àdó olóró tó wáyé ní mọ́ṣáláṣí ní Maiduguri. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Borno ti kéde pé èèyàn 5 ló kú tí márùndinlogoji sì farapa lásìkò tí èèyàn kan so àdó ikú mọ́ra. Wọ́n ní àdó olóró náà ni onítàn yìn nínú mọ́ṣáláṣí Al-Hadum Jumat tó wà nínú ọjà Gamboru nílùú Maiduguri nípínlẹ̀ Borno. Àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Borno fi síta, èyí tí òṣìṣẹ́ alárinà rẹ̀ Nahum Kenneth Daso buwọ́lù ló sísọ lójú ọ̀rọ̀ yìí, pẹ̀lú àfikún pé déédéé aago 6 ni ìbúgbàmù àdó olóró náà wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá náà ṣàlàyé pé ní kété tí àwọn ọlọ́pàá gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ti gbé àwọn ikọ̀ ọlọ́pàá dóòlà ẹ̀mí dìde tí wọ́n sì ṣiṣẹ́ pọ̀
pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ wa NEMA àti SEMA tó wà fún ìpínlẹ̀ náà. Ó ní àwọn gbàkóso agbègbè tí ìbúgbàmù àdó olóró náà ti wáyé tí àwọn kò sì jẹ́ káwọn èèyàn rìn sí agbègbè náà. Ìwádìí fi hàn pé èèyàn márùn ló kú tí márùndinlogoji míì sì farapa yánna-yànna. Àwọn èèyàn tó farapa náà ti jẹ́ gbígbé lọ sílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn nílùú Maiduguri UMTH àtàwọn ilé ìwòsàn mìíràn fún ìtọ́jú. Àtẹ̀jáde iléeṣẹ́ ọlọ́pàá náà ní ó ṣeéṣe kó jẹ́ ikọ̀ afẹ̀jẹ̀wẹ̀ agbésùnmọ̀mí tó ń so àdó olóró ikú mọ́ra ló wà nídìí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní àwọn ṣàwárí àwọn èròjà kan bíi aṣọ vest tó jẹ́ ti ẹni tó so àdó olóró náà mọ́ra tí àwọn sì tún gba ọ̀rọ̀ sílẹ̀ lẹ́nu àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, wọ́n darí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ní ìmọ̀ nípa àdó ikú síbi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ti ń ṣiṣẹ́ ìwádìí yíká agbègbè náà láti dènà ìbúgbàmù mìíràn tó lè fẹ́ wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá wá kéde pé àlàáfíà ti ń jọba padà ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ó wá rọ àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì gbèjẹ́, bẹ́ẹ̀ ni kí wọ́n máa fi àwọn ìròyìn tó bá yẹ tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Ṣáájú ní ìròyìn jáde pé ọ̀pọ̀ ẹ̀mí ló ti bọ́ nígbà táwọn èèyàn mìíràn farapa nínú mọ́sálásí Gamboru Jumat tó wà nílùú Maiduguri lásìkò ìrun Maghrib. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lásìkò tí àdó olóró ṣàdédé bú nínú mọ́sálásí náà tó sì pa agbésùnmọ̀mí tó yin àdó ikú náà àti ọ̀pọ̀ èèyàn. Àwọn olùjọ́sìn tó wà nínú mọ́sálásí náà tí orí kó yọ nínú ìkọlù agbébọn ṣàlàyé pé agbésùnmọ̀mí náà yọ wọ inú mọ́sálásí ọ̀hún ni tó sì yin àdó ikú náà bí ìrun ṣe bẹ̀rẹ̀. Agbófinró kò tí ì kéde iye èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn, àmọ́ àwọn èèyàn kan ní èèyàn 7 ló kú. Gẹ́gẹ́ bí àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn ṣe wí, agbésùnmọ̀mí náà yin àdó olóró ọ̀hún nígbà tí wọ́n ń kí rákà àkọ́kọ́ níbi ìrun náà lọ́wọ́. Ọ̀pọ̀ àwọn olùjọ́sìn kú tí àìmọye sì farapa. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn agbófinró kò tí ì kéde iye èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn, àmọ́ àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣojú wọn ní èèyàn 7 ló kú nínú ìṣẹ̀lẹ̀ náà. Àwọn fídíò ìṣẹ̀lẹ̀ náà tó gba orí ayélujára kan ṣàfihàn àwọn èèyàn tó dúró ní agbègbè náà tó jẹ́ ọjà tí eruku sì bo agbègbè náà bámu. Ẹgbẹ́ agbésùnmọ̀mí kankan kò tí ì bọ́ síta láti kéde pé òun ni òun wà nídìí ìkọlù sí mọ́sálásí náà. Àmọ́ àwọn agbésùnmọ̀mí bíi Boko Haram àti ISIS ló máa ń kọlù àwọn mọ́sálásí àti ibi tí èrò bá pọ̀ sí láti ẹ̀yìn wá. Akpabio kéde pé òun yóò fún 2 nínú àwọn ọmọ olóògbé ọlọ́pàá tó pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá tó wáyé nílẹ̀ Ìbàdàn ní iṣẹ́ ìjọba. Ọ̀fọ̀ ńlá ṣẹ̀ lọ́dọ̀ ààrẹ ilé aṣòfin àgbà ilẹ̀ wa Godswill Akpabio bí ọlọ́pàá kan tó máa ń wa ọ̀kadà ṣáájú àwọn ọkọ̀ tó ń tò tẹ̀lé ààrẹ ilé aṣòfin àgbà ṣe kó àgbákò ikú òjijì. Akpabio fúnra rẹ̀ ló kéde ìṣẹ̀lẹ̀ yìí níbi ìjókòó ilé aṣòfin àpapọ̀ tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday. Akpabio ṣàlàyé pé òpópónà márosẹ̀ Ìbàdàn sílùú Èkó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lọ́jọ́ àìkú Sunday. Ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí ọkọ̀ agbépo kan kọlu àwọn ọkọ̀ tó ń tò tẹ̀lé Akpabio lẹ́yìn tó sì pa ọlọ́pàá tó máa ń wa ọ̀kadà síwájú ọkọ̀ ààrẹ ilé aṣòfin DSP Hussein Ibrahim. Gẹ́gẹ́ bí Akpabio ti ṣàlàyé, agbègbè tó wà nílùú Ìbàdàn ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lẹ́yìn tí wọ́n gbé Akpabio ní pápákọ̀ òfurufú Ìbàdàn tó dé sí láti lọ síbi ayẹyẹ ìfinijoyè ọmọ ààrẹ Ṣèyí Tinubu àti sẹ́nẹ́tọ̀ Abdulaziz Yari nílùú Ọ̀yọ́. Akpabio ní àwọn ń lọ sí ìlú Ọ̀yọ́ tí ọkọ̀ sì padà wá gbé òun ní pápákọ̀ òfurufú nìbàdàn. Àmọ́ ó ṣe ní láàánú pé awakọ̀ táǹkà epo kan kọlu ọlọ́kadà tó máa ń ṣáájú ọkọ̀ òun, ó fọ́ orí rẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ kai. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ti sin òkú rẹ̀ nípínlẹ̀ Kogi. Ìyàwó 2 àti ọmọ 4 ló fi sílẹ̀ sáyé lọ. Akpabio kéde pé òun yóò fún 2 nínú àwọn ọmọ olóògbé náà ní iṣẹ́ ìjọba lójú ẹsẹ̀. Bákan náà ló rọ àwọn olórí ẹ̀ka iṣẹ́ ìjọba àpapọ̀ pé kí wọ́n fún àwọn ọmọ olóògbé náà ní iṣẹ́ ìjọba. Àmọ́ ó wá ti fi ọwọ́ gbáyà pé bí iléeṣẹ́ ìjọba kankan kò bá gba àwọn ọmọ olóògbé náà síṣẹ́ ìjọba, òun fúnra òun yóò gba àwọn ọmọ méjèèjì sí iṣẹ́. Ó ṣe ní láàánú pé olóògbé jẹ́ ẹni tó jára mọ́ iṣẹ́, àmọ́ dípò kó gba àmì ẹ̀yẹ lẹ́nu iṣẹ́ rẹ̀, ikú ló gbà máa ṣe. Nígbà tó ń ṣe ìdárò olóògbé náà,
ààrẹ ilé aṣòfin àgbà náà ṣàpèjúwe olóògbé ọlọ́kadà rẹ̀ náà bíi ẹni tó kó ara rẹ̀ ní ìjánu tó sì fi ara rẹ̀ jìn fún iṣẹ́ tó yàn láàyò. Nígbà tó ń bá àwọn ẹbí olóògbé náà sọ̀rọ̀, Akpabio ní ó ṣe ní láàánú pé bàbá yín jẹ́ ẹni tó jára mọ́ iṣẹ́, àmọ́ dípò kó gba àmì ẹ̀yẹ lẹ́nu iṣẹ́ rẹ̀, ikú ló gbà. Ó ní àmọ́ ikú rẹ̀ kò já sí asán, torí ikú náà ló ń jẹ́rìí sí ogún rere tó fi sílẹ̀, kí Ọlọ́run bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Bákan náà ni ààrẹ ilé aṣòfin àgbà tún bá ẹbí olóògbé, ọ̀gá àgbà ọlọ́pàá àti iléeṣẹ́ ọlọ́pàá pátápátá dárò lórí ikú akọni àti akíkanjú ọlọ́pàá tó jáde láyé lásìkò tó wà lẹ́nu iṣẹ́ náà. A ò ní kúkú òjijì o, lọ́lá Olódùmarè. Èèyàn márùn kú, ọ̀pọ̀ dàwátì nínú ìkọlù àwọn adaranje sílùú Benue kọ́. Ó mà ṣe o, lákòókò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún, àwọn agbébọn tún ṣọṣẹ́ láabi wọn. Kò dín ní èèyàn márùn tí wọ́n tún dá ẹ̀mí wọn légbodò lẹ́yìn ìkọlù tuntun nípasẹ̀ àwọn afurasí adaranje adìyàmọ́ra agbébọn sílùú Òtèsè lójú ọ̀nà Ìyúnjú Aze Yogbo níjọba ìbílẹ̀ Gúmà nípínlẹ̀ Benue. Ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ló tún ṣe bẹ́ẹ̀ farapa nínú ìkọlù tuntun náà, nígbà tí àwọn aṣèkọlù ọ̀hún sì tún jí àwọn èèyàn mìíràn gbé sálọ. Àwọn olùgbé ìlú jẹ́ kó di mímọ̀ pé àwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn tún lé ní 5 torí ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ló jẹ́ dídàwátì báyìí pẹ̀lú bí àwọn ọ̀dọ́ ní agbègbè ṣègùn lé iṣẹ́ wíwá àwọn olùfarakásá nínú igbó tó súnmọ́ ìtòsí agbègbè náà. Lára àwọn òkú tí wọ́n ṣàwárí ní Solo Uchi láti ṣe Haga tó jẹ́ ṣíṣekúpamọ́ inú oko rẹ̀, lórí Haha láti Orogbo àti Taso Uka láti ṣe Uka tó jẹ́ aráàlú kan náà níjọba ìbílẹ̀ Gúmà. Ẹnìkan tó jẹ́ ọmọ ìlú náà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó ní ká forúkọ bo òun láṣìírí sọ wípé ohun tójú àwọn rí banilẹ́rù, ó dá jìnnìjìnnì bo àwọn. Ó ní àwọn adaranje náà ṣèkọlù sí àwọn lọ́jọ́ ìṣẹ́gun Tuesday lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n ṣèkọlù sí agbègbè Daudu níbi tí wọ́n ti ṣekú pa èèyàn 2. Ó ní wọ́n ti ṣàwárí òkú èèyàn 5 báyìí, ṣùgbọ́n ó ṣeéṣe kí àwọn tún ṣàwárí òkú míì pẹ̀lú bí ọ̀pọ̀ míì ṣe tún dàwátì tí àwọn ò lè sọ pàtó ibi tí wọ́n wà. Taso Uka, ọ̀kan lára àwọn olùfarakásá tó jẹ́ aláìnílé lórí tó ṣe bẹ́ẹ̀ lọ sí ṣe avule lẹ́bàá ìpàgọ́ àwọn aláìnílé lórí ní Ìyúnjú Aze láti kó koríko jọ láti ṣe òrùlé abà kan tó wà níta ìpàgọ́ látàrí ikọ̀ àgbésùnmọ̀mí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn olùgbé ìlú sọ wípé àwọn aṣèkọlù náà gbègidínà ojú ọ̀nà Òtèsè Yogbo tí wọ́n sì ṣèkọlù sáwọn olùfarakásá lójú ọ̀nà wọn àti àwọn igbó tó yí agbègbè náà ká bí àwọn èèyàn ṣe gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí ara wọn. Olórí ọ̀dọ́ kan sọ wípé níṣe ni wọ́n gbégidínà ojú ọ̀nà ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀. Àwọn míì jẹ́ ṣíṣekúpa lójú ẹsẹ̀ nígbà tí àwọn míì sì na pápábora wọnú igbó lọ níbi tí àwọn agbébọn tún tọpasẹ̀ wọn lọ. Ọ̀pọ̀ àwọn olùgbé ìlú míì ló jẹ́ jíjígbé sálọ ní tipátipá, èyí tó ṣokùnfà ìpayà ìbẹ̀rùbojo nípa ààbò àwọn èèyàn ọ̀hún tí wọ́n jí gbé àti ibi pàtó tí wọ́n wà. Ìkọlù náà ti sọ ìlú ọ̀hún sínú ìpayà ìbẹ̀rùbojo pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ṣe ń sá kúrò nílé wọn fún ààbò látàrí ètò ààbò tó mẹ́hẹ tó ń burúkú sí lójoojúmọ́. Ẹnìkan kọminú pé àwọn èèyàn àwọn kò ní ààbò tó péye, àwọn ìdílé ló ń sá àsálà fún ẹ̀mí ara wọn látàrí pé kò sẹ́ni tó tún mọ ìgbà tí àwọn aṣèkọlù náà yóò tún padà wá ṣọṣẹ́ láabi wọn. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló já sí pàbó títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Bí ọdún yìí ṣe ń parí lọ, a ò ní bọ́dún lọ láṣẹ Elédùà. Ìdí èrè o tí mo fi dáríjì Sunday Jackson tí wọ́n ṣèdájọ́ ikú fún fẹ̀sùn pé ó ṣekú pa adaranje kan lójúnà láti dáàbò bo ara rẹ̀. Gómìnà Fintiri ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Adamawa Amadu Umaru Fintiri ti sọ wípé òun fún Sunday Jackson, ẹni tí wọ́n dájọ́ ikú fún tí wọ́n sì jù sí àhámọ́ Kùjé, lómìnira torí pé ó ti hu ìwà rere lọ́pọ̀ ọdún sẹ́yìn. Ọ̀rọ̀ ọ̀hún ló jẹyọ nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ akọ̀wé àgbà fétò ìròyìn gómìnà Umasi Wonosiko lọ́jọ́ ìṣẹ́gun Tuesday. Jackson ni wọ́n ṣèdájọ́ ikú fún lẹ́yìn tó dojú ìjà kọ àwọn aṣèkọlù rẹ̀ tó sì borí wọn, èyí tó ṣokùnfà ikú ọ̀kan lára àwọn aṣèkọlù náà tórúkọ rẹ̀ ń jẹ́ Ado Bawuro ní ìgbésẹ̀ ìgbìyànjú láti dáàbò bo ara rẹ̀. Jackson gba òmìnira ìyọ̀ǹda pẹ̀lú Joseph Egene ní àhámọ́ ọ̀hún, Yola New àti Maxwell Ibrahim tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n
ní Kaduna. Láfikún, wọ́n dáríjì àwọn ẹlẹ́wọ̀n 5 mìíràn: Joshua James Audu, Adamu Ibrahim, Muhammed Abubakar, Ibrahim Usman àti Saidu Abubakar. Àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún ni wọ́n wà láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n ní Numan àti Ijada. Gómìnà Fintiri sọ wípé àwọn ẹlẹ́wọ̀n náà ti fi ìdàgbàsókè pàtàkì hàn nínú ìwà rere àti ìṣe wọn. Nítorí náà, ní ti iṣẹ́ bíbuwọ́lù àánú, wo ohun tí àwọn ẹlẹ́wọ̀n wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà àti ní ìbámu pẹ̀lú àbá ìgbìmọ̀ olùbádámọ̀ràn ìpínlẹ̀ Adamawa lórí ìbojú àánú wò dídáríjì àwọn ẹlẹ́wọ̀n. Ó sọ wípé òun dáríjì èèyàn 3, òun sì ti pàṣẹ fún ìránnilétí ìdáríjì àwọn 5 yòókù tí wọ́n ti ṣe onírúurú ẹ̀wọ̀n fún ọ̀pọ̀ ọdún tí wọ́n sì fi ìwà rere wọn hàn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì. Yóò sì dára fún yín.